wọn wá fún yẹn ń wé kóòtù kéèyàn máa wá yọ ọmọ tó bá pàdé bẹ níwo ní bẹ fún mùsùlùmí tó bá jó lórí ire tí wọn bá lọ fún àfáà kan níwèé ẹjọ́ pé kó máa bọ̀ kóòtù kó wá rojọ́ àfáà kì í sọdárí mùsùlùmí àfáà sẹ́yìn tẹ́ bá wá rẹ́rù àfáà báwọn tẹ́ ẹran sínú igi ó kẹ́ káwọn àfáà gbà ó kẹ́dùn onú igi kọ́ káwọ́ pẹ̀yìn níwájú obìnrin adájọ́ ṣé yìí ní fàáfà sáwà mùsùlùmí sáwà máa rẹ́rìn ẹ sì mọ̀ pé irú nǹkan báwọn ni pépà fẹ́ gbé nítorí wá kẹ́ni pé àwọn ń sáfara wa níwèé kóòtù ọwọ́ ajá àfáà ó yẹ kójú ó ti gbogbo wa náà ṣé tá àfáà tẹ́yẹ àfáà a tó bá pe àfáà b lẹ́jọ́ ẹ̀dá kò tí a bá dé kóòtù ṣé wọ́n sàlámẹ̀ síra wọn ebi kálukú máa lọ kóòtù nítorí kẹ́nìkejì ó lè tẹ́ni gbogbo ẹ̀yin àtẹ̀lé àfáà ẹ má rẹjọ́ yọ ẹjọ́ ẹ má rí yọ wàláhì tàláhì kò dá kí mùsùlùmí máa pe mùsùlùmí lẹ́jọ́ túláàsì ló lè fà ọlọ́mọ jà máa rí túláàsì ká mẹ́tì ẹ̀wà wí pípẹ́ àfáà lẹ́jọ́ ẹjọ́ ò rí bẹ́yìn ṣe ń wò yẹn o wàláhì tàláhì ẹjọ́ ò rí bẹ́ẹ̀ ṣe ń rò yẹn èèyàn lè máa rò pé bó ṣe tọ́ rèé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lọ́tọ́ lọ́dọ̀ òfin in tó fi bá sọ ó borí bó ṣe tọ́ lọ́dọ̀ yín o náà bàbá fi máa pé àtẹ̀bí àtàrẹ ọlọ́mọdé àrẹjọ́ àwọn lọ́yà ò lè wí bẹ́ẹ̀ o torí ẹni tí ò ní jẹ lọ lọ́yà máa sọ fún ni pé ẹ má wọrí chief kéèsì wà ń bẹ̀ torí owó ọlọ́dẹ báwọn lọ́yà ṣe ń débi pé bí wọ́n bá rojọ́ tẹ́ jẹ̀bi owó tẹ́ ti gbà lọ yín wèé gbà padà lọ lọ́yà ó sì lè gbé lọ́yà lọ àgídìgbò àwọn àfọ́njálàbí ni wọ́n máa gbé lọ àgídìgbò pé wọ́n gbowó lọ àwọn ìtẹ́sọ fáwọn pé yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tí lọ́yà bá sọ fún ọ pé ẹ mówó wá chief àròjọ ajáre tó o bá sanwó tẹ́ wá débẹ̀ tádájọ́ bá dá yín lẹ́bi lọ́yà ò ní dáwó padà bí ẹ bá rán lẹ́wọ̀n lọ́yà ó tún gbowó pé àápì ìyẹn ni òfin yẹ kí èèyàn máa sásọ pé òun fẹ́ rẹ́jọ́ àwọn àfáà wa kí lábàdé bí ká máa pa àwọn àfáà wa lẹ́jọ́ àwa rí àwa manage nítorí wá kẹ́ni pé àwọn ń sáfara wa níwèé kóòtù ọwọ́ ajá àfáà ó yẹ kójú ó ti gbogbo wa náà ṣé tá àfáà tẹ́yẹ àfáà a tó bá pe àfáà b lẹ́jọ́ ẹ̀dá kò tí a bá dé kóòtù ṣé wọ́n sàlámẹ̀ síra wọn ebi kálukú máa lọ kóòtù nítorí kẹ́nìkejì ó lè tẹ́ni ṣé àwọn ọmọ wọn tẹ́ bá tẹ̀lé ra wọn pé àwọn tó tẹ̀lé àfáà a rè àwọn tó tẹ̀lé àfáà b rè sáwọn ọmọ mùsùlùmí ni a mùsùlùmí ni b o mùsùlùmí làwọn àtẹ̀lé a mùsùlùmí làwọn àtẹ̀lé b o wọ́n wá jọ wá pàdé ní kóòtù ẹ̀dá kò níta kóòtù sáwọn yóò kíra wọn ọlọ́wà ní nínú wọ̀ tó yẹ kí mùsùlùmí ó ṣe fún mùsùlùmí ni pé tó bá pàdé ẹ̀ kó sálámẹ̀ sí sọ́wọ́ sálámẹ̀ sẹ́ni tó pé ọ tó pe àfáà rẹ lẹ́jọ́ ẹ̀rọ bí nǹkan ó ṣe máa bàjẹ́ tèmi ń jà fún táwa ara wọn kankan ń bú mi ẹlòmínú wọn wọ dm mi wá ń bú mi wọn kọ èbó sórí péjì mi Mr. Jigini ẹni tó sọ bẹ́ẹ̀ tó dá mi lójú ni pé tó bá láàfáà táàfáà yẹn jẹ́ àfáà gidi àfáà rẹ̀ ò jẹ́ pé mi ní Mr. Jigini ìyọ̀n táàfáà náà bá jẹ́ kóńbi ọkọ rẹ̀ bá fi Mr. Kúntì ẹ̀ náà nílẹ̀ tọ́lọ́ ní kọ́ mọ́ lónìí kọ́ ni àfáà kan ó ti pè mí bẹ́ẹ̀ àwọn àfáà tó lè pè ní bẹ́ẹ̀ àwọn àfáà wa tí ẹkọ́ mi ń kéwú ni yóò sì jẹ́ pé wọ́n fi ń bá mi ń ṣàwàdà ni kò lè jẹ́ pé wọ́n fẹ́ fi yẹ̀yẹ́ mi Mr. Jigini ìwà jẹ́ màmù mọ́ ìjẹ́ sheikh mọ́ ìjẹ́ mùdírù mọ́ torí pé ọkàn kẹfín sí mi òun kẹfín òun fura sí mi pé mo ń ṣáìdì àfáà kan against àfáà rẹ tààlà àfáà kan tí mo ń ṣáìdì tààlà àfáà rẹ tí mo ń ṣáìdì ẹnìkan against gbogbo wọn pátá èèyàn ńlá ni wọn lọ mi bí kálukú wọn náà ò ṣe gbọdọ̀ rí èmi náà kí wọ́n sọ pé ilé ọmọ yìí oko su irọ́ wàlá irọ́ so ẹ̀yin àtẹ̀lé àfáà ẹ̀yin lẹ́ máa tọ́bù àwọn àfáà lẹ́nu tẹ́ fẹ́ máa ti àwọn àfáà síra wọn tẹ́mi náà bá wá jẹ́ ẹni tó rí bí ti yín mi ò ní bẹ́yìn sọ̀rọ̀ náà màá rá àfáà yín mú ni tí bá ti rá ní àfáà mú bí mo ṣe wà yìí àfáà àtàfáà ń jà ní wàláì àmọ́ Ọlọ́run ní jẹ́ ń ṣe bẹ́ẹ̀ láìláì pẹ̀lú ògùn Ọlọ́run ní jẹ́ rí tí ó bí mi nínú débẹ̀ láìláì tí wà fèsì àfáà kan tí ma wá bú àfáà tó bú mi lórí social media mo pè lábẹ́nú ni sósì yọ ọmọ bú mi ó bú bàbá mi gan lórí social media èmi wá pè lábẹ́nú pé ọwá fẹ́ bẹ̀rẹ̀ ìbú pẹ̀lú mi èbú tó ọmọ bú tó mi ṣùgbọ́n tí n bá nẹ̀rù máa fáà kan tí mo bá bú sí inú àwọn kèfèrí ó máa dùn náà wọ́n ní àfáà tàbá ń ṣe kéne wọ́n bára wọn jà ṣé ó yẹ ká tiẹ̀ lè ronú bì yẹn náà ká má ní ìjì ara wa ẹ dákun yìí tí mo ń sọ yìí léèyàn bá wá tiẹ̀ rò pé òun ò gbà ṣé èbú lọ́wọ́ kò máa bú mi ṣé mo wá jọ àtẹ̀lé ṣé mo jọ àtẹ̀lé àfáà kankan bí mo ṣe wà ṣé mo jọ àtẹ̀lé àfáà kankan láì wẹsẹ̀ irùngbọ̀n ní funfun mọ̀ tí yọ ọ́nbẹ̀ náà tá a sì máa yéjì wọn òun
ọ̀dà pé mo kúrò lé kéwú lọ́dún yìí pé mo kúrò lé kéwú táwọn àfáà fi certificate lé mi lọ́wọ́ pé ó ti parí déédéé ti bẹ lọ́dọ̀ wa pé mo kúrò lé kéwú ó di 21 years lọ́dún yìí 21 years ni mo ti làwọn àfáà ti sign mi pé ọ̀kárí nta akọ ọmọ 21 years sọ́dún kékeré nù tó wáyé pèsè ìjọba mo lo 21 years níbẹ̀ ẹ dákun sẹ́yìn tí ní máa súnmọ́ retirement age irú mi lẹ́nìkan lọ́wọ́ ń tẹ̀lé àfáà kan wọ́n ń pè mí Mr. Jigini nítorí pé social media bá ọlọ́mbà lo social media pé kọ́lọ́mọ́já wo sórí ibú mbẹ̀ láàrí tí yẹn fi wápọ̀ tó báyẹ ní wọ́n táfà rẹ̀ ò lè pè mí bẹ́ àwọn ń pè mí Mr. Jigini kò sáfà tó lè pè mí bẹ́ẹ̀ sẹ́ lórílẹ̀ ayé nílẹ̀ Nàìjíríà rí lónìí ní ìjọ àfáà kẹ́kẹ́ lẹ́wọ̀ àwọn àfáà mi náà ò ní pè mí bẹ́ẹ̀ torí pé wọ́n rí mi ní oore àwọn bẹ́ẹ̀ bá sì dóore rẹ̀ mọ̀ kò sáà níyẹ̀yẹ oore rẹ̀ àbí so sáfà kan dókítà kan professor kan sheikh kan ní wọ́n pè mí ní àfáà ní wọ́n pè mí ní Mr. Jigini nsìn ní onílé pè mí ní sheikh ní onílé pè mí ní imam ní onílé pè mí ní mudir ní onílé pè mí ní àfáà tó bá ti wà kéré tán àfáà Jigini ìfẹ́ yẹ̀yẹ́ yẹn ni kí àtẹ̀lé àfáà kan kó máa pe àfáà kan kó wá yọ gbogbo titles ẹ̀ tọ́lọ́ fi pẹ́lẹ́ kó wá yọ kò lára ẹ̀ nítorí pé ọba rò pé ẹni ẹ kò tẹ̀lé àfáà rẹ̀ kò sì sábà kankan tí mo wulẹ̀ ń tẹ̀lé wàláì kò sí torí náà gbogbo ẹ̀yin tẹ́ wá ń pé ẹjọ́ ẹ sá máa ṣẹjọ́ ẹ sá máa ṣẹjọ́ ẹ má ṣẹjọ́ èèyàn máa rò pẹ́jọ́ fẹ́bọ̀ ọ̀hún tí ò ní fẹ́bọ̀ rẹ̀ ńgbà míì Yorùbá náà sì máa sọ pé omi gbóná lẹ́jọ́ ọlọ́mọjọ́ dàlùwà àdẹ́bí náà dẹ̀ sọ wípé ẹ̀yin méjì tẹ́ kẹjọ́ wáyìí ẹ̀dẹ̀ rojọ́ tó bá jẹ́ pé nu ẹni tí mo dá láre ló dùn tó yẹ kó lọ́jẹ̀bi àmẹ́nu ẹ̀dùn ni mo fi dá láre tọ̀ iná lọ́gbà ń o àmọ́ ọ́sàtì ẹni tó jàre sáti kọ́kọ́ jẹ̀bi náà bó ṣe wá wà nú ẹjọ́ náà nù ní kóòtù tẹ́nu lọ́yà kan bá dùn tó gbọ́n tó nílàkàyè yóò yí lọ́yà kejì tó lódodo lọ́wọ́ mọ́lẹ̀ adájọ́ ò sì gbọdọ̀ sọ pé ẹ máa gbọ́ ohun tẹ́ gbọdọ̀ máa bẹ lọ́wọ́ ẹjọ́ sẹ́mọ̀ pé èmi ò lè pẹ́ di lọ́yà mọ̀ sí abí sẹ́mọ̀ pé kò yẹ kí máa sọ tí mò ń sọ yìí ó yẹ kí máa ní ẹ máa dáràn ẹ máa ṣẹjọ́ kí kárí máa rówó gbà lọ yín sẹ́ni tẹ́ ò gbọdọ̀ máa bẹ lọ́wọ́ ẹjọ́ òun ni wípé adájọ́ bá jókòó lórí àga àdájọ́ báyìí A àti B ní ẹwà ń jà A ní lọ́yà B náà ní lọ́yà sẹ́rí mẹ́tọ̀dù táwọn lọ́yà máa ń lò à ń pè ní forensic method sẹ́rí forensic method yẹn ìtumọ̀ rẹ̀ ní wípé lọ́yà kọ̀ọ̀kan gbọdọ̀ wà bí ẹlẹ́jọ́ òun ó ṣe jàre lọ́yà kọ̀ọ̀kan gbọdọ̀ ṣe kíni ó gbọdọ̀ wà bí ẹlẹ́jọ́ òun ó ṣe jẹ ààrẹ forensic method nu yọ́ ma pa báyìí yọ́ ma kó báyìí yọ́ ma gbẹ̀ báyìí kọ́sá lè ṣe kíni o kó lè jàre yóò sì ṣe owó tó gbà sẹ́rí tádájọ́ bá wá jókòó báyìí bí n ṣe jókòó lórí àga àdájọ́ yìí kálága àdájọ́ ni tádájọ́ bá jókòó báyìí tí lọ́yà A tó bá jẹ́ pé yẹn rẹ̀ ló jẹ̀bi ṣùgbọ́n tó nílà káyì tó mọ oríṣiríṣi àlùbọ̀kọ́rọ́ yín ọ̀rọ̀ tó bá fi gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́yà ẹni tó ń jàre tó bá jábẹnu rọ́bọ́ tí ò nílà káyì lọ títí tọ́rọ̀ wá bọ́ọ̀lẹ̀ mọ́ lọ́wọ́ adájọ́ èèwọ̀ ni kádájọ́ sọ wípé ìwọ lọ́yà yìí dèdèrè ní ẹni èèyàn lọ́jà níjọ́ ọ̀mẹ́jọ́ rò rárá o yìí tí wọ́n bá rò kalẹ̀ náà ládájọ́ dájọ́ bí wọ́n bá wá dájọ́ ń tán adájọ́ ọwọ́ a lè ṣẹ̀ṣẹ̀ pé lọ́yà kejì pé ọ̀dẹ̀ ni ẹ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ lójú àga àti lójú àsìkò tí wọ́n ń ṣe kíni o tá fẹ́ dájọ́ àìmọye ààrẹ wọ́n gbé fẹ́lẹ́bi àìmọye ẹ̀bí wọ́n gbé fáláre tí èsì ṣe pé adájọ́ ń ṣe kíni o kìí ṣe pádájọ́ ń ṣe tí ọ̀dá in tí wọ́n rò kalẹ̀ ládájọ́ ṣe kíni lọ́dájọ́ lé lórí èèwọ̀ ni kádájọ́ ó ti mọ ibi tọ́rọ̀ ń lọ ṣùgbọ́n kí lọ́yà kejì tó fẹ́ jàre kọ́rọ̀ wa máa bọ́ọ̀lẹ̀ mọ́ lọ adájọ́ gbọ́dọ̀ bá sọ pé torí pé ẹni tí ó dájọ́ kìí jẹ́rìí kò yé yín ìdílé ìgbọ̀rọ̀ sọ́ra níbi ọ̀rọ̀ ẹjọ́ nìyẹn wọn èèwà fún yẹn ń we kóòtù kéèyàn máa wá yọ ọmọ tó bá pàdé bẹ̀ ọmọ irú lọ́yà táwọn igun kejì ń kó bọ̀ wá bá ọ ní ìsìn ni wọ́n sọ embezzlement di misappropriation wọ́n pe ẹnìkan lẹ́jọ́ pé ó embezzle ó kówó jẹ ìgbà tó rí lọ́yà tó good lọ́yà yẹn wá bi léèrè pé chief ó ní nàám máa sọ ẹjọ́ yẹn máa yí kúrò ní embezzlement máa sọ di misappropriation embezzlement ni ìkówó jẹ ó kówó jẹ tí a mọ̀ pọ́nrán ni ọwá ló wọ́n sọ ẹjọ́ di misappropriation pé ó sì wó náà ni ọwá ní sẹ́yìn lè dá sẹ́yìn padà tó ń bá bá calculate ẹ̀wájú adájọ́ ó lóun lè dáwó padà náà bá déwájú adájọ́ ní wọ́n bá ka kéèsì pé kéèsì chief lágbájá wọ́n ló kóye báyìí jẹ ìkankan ńgbà lọ́yà ó dìde wọn ó ní olúwa mi ẹlẹ́jọ́ mi kò kówó jẹ o ó sì wó náà ni o ntọ́ ẹ̀kọ́ ná 10 million sí ó ṣèṣì lọ́nà 15 million ó ṣèṣì ni o ntádájọ́ béèrè pé ok sọ́wọ́ lè dá sẹ́yìn padà wọn ni ọ̀dà sẹ́yìn bẹ́ẹ̀ nílẹ̀ báyìí kẹ́lẹ́ mọ̀ pé kéèsì pa kówó yín jẹ lọ́ba kó sẹ́yìn ilẹ̀ ẹn tó yẹ kó lọ ẹ̀wọ̀n kò bá ṣe kíni kò bá lọ ẹ̀wọ̀n ẹ̀yin náà wọ̀rọ̀ torí náà ìdùnnú wo ni ń bẹ fún mùsùlùmí tó bá jó lórí ire tí wọ́n bá lọ fún àfáà kan níwèé ẹjọ́ pé kó máa bọ̀ kóòtù kó wá rojọ́ àfáà kí sọ́dárì mùsùlùmí àfáà
sẹ́yìn tẹ́ bá wá nẹ́rù àfa àbáhùn tẹ́ ẹran sínú igi ó kẹ́kẹ́ àfa àgbà ó kẹ́dùn onú igi kọ́káwọ́ pẹ̀yìn níwájú obìnrin adájọ́ sẹ́yìn yìí ní fàáfà sáwà mùsùlùmí sáwà máa rẹ́rìn ẹ sì mọ̀ pé irú nǹkan báwọn ni pépà fẹ́ gbé